kí yín o, ẹ tún kú dédé àkókò yìí, ẹ sì káàbọ̀ sórí ìkànnì Biz TV fún àkọ́tún ìròyìn ǹjẹ́ ẹ ti gbọ́ níbi tá a ti máa mú àwọn àgbọ́gbárímú ìròyìn wá fún yín. Àwọn ìròyìn tó gbẹnu tán, ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn àti onírúurú ìwà láabi míì tájọ máa fi kẹ́kọ̀ọ́ ká lè túnjọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ ló ṣe èyí pírẹsẹ̀ntà mídòmí dòredò. Ẹ jẹ́ ń kọjá lọ sódì kejì lọ́hùn náà ti bá padà dé. Ẹ máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún lórí Kìnìún ǹjẹ́ ẹ ti gbọ́. Mo kí ẹ káàbọ̀ padà. Ó dá ìròyìn ǹjẹ́ ẹ ti gbọ́ gbéra tán o fún ti tàsìkò yìí. Mo gba ìpínlẹ̀ Anambra lọ níbi tí ìṣẹ̀lẹ̀ Lèyí tó ti ṣẹ̀ tó jẹ́ pé ó bomi lójú pòròpòrò tó sì káwọ́ méjèèjì lórí fẹsẹ̀ jánlẹ̀ pòròpòrò ni o. Òun náà ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Anambra níbi àwọn agbanipa kan tẹ́nikẹ́ni ò mẹ́yẹ tó ṣùwọ́n tí wọ́n ti wọlé kan ò tí wọ́n sì lọ gbẹ̀mí àwọn ọmọ mẹ́ta kan, ìkan ọkùnrin àti àwọn obìnrin méjì. Wọ́n ní eléyìí tó jẹ́ ọkùnrin ọ̀hún ló jẹ́ ọmọ ọdún 5, àwọn obìnrin méjèèjì wọ́n jẹ́ ọmọ ọdún 7 àti ọmọ ọdún 9. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní agbègbè Nnewishi níjọba ìbílẹ̀ àríwá Nnewi ní ìpínlẹ̀ Anambra. Ní ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ bí ọ̀rọ̀ ọ̀hún bó ṣe ṣẹlẹ̀ gan ni pé wọ́n ní iṣẹ́ rí ìyá àwọn ọmọ yìí, arábìnrin Shikazom Ejeze, òun náà tó jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga kan tó tún jẹ́ nọ́ọ̀sì ní ilé ìwòsàn. Wọ́n ní ọjọ́ òun gangan ló jẹ́ pé ó fà wọ́n mọ́ òun sílẹ̀ sí inú ilé tó jẹ́ pé ń ṣe ló lọ sílé ìwé láti lọ kópa nínú ìdánwò kan. Wọ́n ní ṣe rí eléyìí tó jẹ́ ọmọbìnrin àgbà Ejeze Shamaka Davana àti ọmọbìnrin kejì Ejeze Shimiterem Dominica àti ọmọkùnrin Ejeze Shidimile David. Wọ́n láwọn mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni wọ́n jọ wà nínú ilé, kódà wọ́n náà ń jẹun lọ́wọ́ ni o. Bàbá àwọn ọmọ yìí òun ò gbé pẹ̀lú wọn o. Bàbá wọn tó jẹ́ ọ̀gbẹ́ni Ezeje Ushoduku, òun náà kò ń òsín tó yẹ pé ìpínlẹ̀ Edo òun ni òun gbé ń tiẹ̀ nígbà tó sì di ọjọ́ kìíní nínú oṣù kìíní tó jẹ́ ọjọ́ kìíní nínú oṣù kejì ọdún yìí tó jẹ́ ọjọ́ sátidé. Òun náà jẹ́ pé ìyàwó rẹ̀ tó lọ sí ibi iṣẹ́ náà ṣàdédé ló mọ̀ dédé pé nígbà tí ìyàwó tí ó dé láti ibi iṣẹ́ òun náà ló bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọ òun káàkiri nínú ilé. Onígbà tó tiẹ̀ kọ́kọ́ dénú ilé gan, ṣíṣí báyìí náà ló bá ilẹ̀kùn tó bá gbogbo ẹ̀ ṣíṣí gbaláwo tó sì bẹ̀rẹ̀ sí ní pokọ àwọn ọmọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní, ṣùgbọ́n fún ìyàlẹ́nu kò sí èyíkéyìí tó dáhùn ní inú àwọn ọmọ ọ̀hún. Wọ́n ní lẹ́yìn ọ̀rẹ̀yìn àti òun àtàwọn aládùúgbò àtàwọn alábàágbélépọ̀ àtàwọn ayálégbé míì ìtànjọ́ ń bẹnu ilé, wọ́n jọ bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọ ìkáàkiri pé ń bo náà lọ. Wọ́n ní ṣùgbọ́n bí wọ́n ti bá ipò tán bá inú ilé náà ló jẹ́ ipò tó gba àfúrásì o, látàrí ìwé pé ṣe nọ́mbà àwọn ọmọ ọ̀hún oúnjẹ tí wọ́n gbé sọ́rí tí wọ́n ń jẹ tó yẹ pé wọn ò jẹ́ tán bí ìgbà pé èèyàn dìde kó ń di oúnjẹ tó fi lọ bìkan ni o. Òun náà ni wọn ò fi rí àwọn ọmọ ọ̀hún mọ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọ bí ẹ̀ ń wá abẹ́rẹ́. Òun náà ni ọkàn kan wá sọ fún ọ wípé kí wọ́n lọ ṣí inú ẹ̀rọ amúnkan tutù yín fírísà ilé tí ń bẹ nínú ilé wọn, kán lọ ṣíwò ibẹ̀ náà wọ́n ti gbé bá àwọn ọmọ yìí o. Lẹ́yìn tó yẹ pé àwọn tó gbẹ̀mí lẹ́nu wọn tí wọ́n pa wọ́n tún dé gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta o, wọ́n gbé wọn sí inú ẹ̀rọ amúnkan tutù yín fírísà eléyìí tí ń bẹ ní inú ilé wọn kó tó di pé kódà ń ṣe ló gbà wọ́n lọ́pọ̀lọpọ̀ wákàtí o kó tó di pé wọ́n rí àwọn ọmọ ọ̀hún, wọ́n tó di pé wọ́n rí òkú wọn nínú ẹ̀rọ amúnkan tutù tí wọ́n kó wọn sí. Kódà ọ̀rọ̀ ọ̀hún ti dé etí ìgbọ́ ẹ tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra báyìí. Tèmọ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra lọ́kọ́ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, SP Tochukwu Ikenga tó ìsọdì mímọ̀ nígbà tí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá náà Nanje Itamu tí òun náà ti ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ o wípé lóòótọ́ ó ṣẹlẹ̀ o, ṣùgbọ́n wọ́n ti bẹ̀rẹ̀ wádìí lórí ọ̀rọ̀ náà báyìí nítorí pé àwọn tí wọ́n ṣùwà láabi náà òun náà ló jẹ́ pé wọn ò mọ ẹyẹkẹ́yẹ tó ṣùwọ̀n o, ṣùgbọ́n wọ́n ti gbé òkú àwọn ọmọ ọ̀hún báyìí o, wọ́n ti gbé lọ sílé ìgbówópamọ́ tó jẹ́ ti ìjọba. Ọ̀nà ọgbà bẹ́ẹ̀ náà wọ́n ṣe àyẹ̀wò láti mọ irú ikú tó pa àwọn ọmọ mẹ́ta lọ́jọ́ kan náà sí inú ilé tí wọ́n sì tún dé òkú wọn, wọ́n dé mọ́nú ẹ̀rọ amúnkan tutù nínú ilé wọn. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ǹjẹ́ ẹ ti gbọ́ láti ìpínlẹ̀ Kwara? Ọmọkùnrin kan lélẹ́yìí o, ọmọ ọdún 5 tó jẹ́ pé ó ń ṣe ló dáná sun ilé àwọn òbí rẹ̀ o ní ọjọ́ Ajé
ní ọjọ́ ajé tó jẹ́ ọjọ́ kẹta nínú oṣù kejì ọdún yìí ní ìlú Ìlọrin ní tíṣolúlu ìpínlẹ̀ Kwara. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní agbègbè àdúgbò Abíọ́dún Adéníyì ní òpópónà Yídì ní agbègbè Ìrèwọlédé ní ìlú Ìlọrin. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 6:32 lásìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. Wọ́n ní ṣe rí ọmọ ọ̀hún ló jẹ́ pé òun nìkan náà ni wọ́n ló ń bẹ nínú ilé o, ọmọ ọdún 5. Wọ́n ní ṣe ní fi ìṣáná ní fi ń ṣeré. Wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ló jẹ́ pé ìṣáná ọ̀hún wò ló bá ràn mọ́ ìkànnù àwọn nǹkan tí wọ́n ń lò nínú ilé, ló di pé èèyàn gbaná tí agbára ọmọ ọ̀hún ò sì ká mọ́, tó jẹ́ pé ìkànnù àwọn yàrá tí ń bẹ nínú ilé ọ̀hún ló fẹjú tótó, ó tó di pé àwọn èèyàn alágbègbè wọn á ké sí àjọ panápaná. Wọ́n ní àjọ panápaná o wọ́n kópa ribiribi, àwọn ni wọ́n tètè wá síbẹ̀ tó jẹ́ pé wọ́n pa iná tó jẹ́ pé inú yàrá kan òun náà ló ti ń búrẹ́kẹ́, tó tó di pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kó tó di pé Ọlọ́run fún wọn ní iná ọ̀hún, wọ́n rí pa tí ò ràn mọ́ àwọn yàrá yòókù eléyìí tí ń bẹnu nílẹ̀. Kódà tó jẹ́ adarí àgbà fún àjọ panápaná ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara ọmọọba Falade John òun náà ó fi ìdí ẹ̀ múlẹ̀ wípé tí ìbá ṣe pé àwọn tètè débẹ̀ ni wípé ní tí à ń bá ń wí yìí nǹkan làbámọ̀ wíwá kìlọ̀ fún ó wí fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́. Ó gbà wọ́n mọ̀ràn wípé ẹ má jà mọ́ fa àwọn ọmọ nìkan sílẹ̀ sínú ilé o, wípé ká sì mọ̀ mójútó wọn dáadáa. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ó dáa ló ní tààrà sòsé láti ìpínlẹ̀ Ọ̀ṣun. Ǹjẹ́ ẹ ti gbọ́? Wàhálà ńlá mọ̀ bẹ́lẹ̀ o ní ìlú Èsà-Òkè ní ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin àwọn ìletò méjì kan, Ìdó-Ìjẹ̀ṣà àti Èsà-Òkè nípínlẹ̀ Ọ̀ṣun, eléyìí tí ó mú kí àwọn ọlọ́pàá 7 tán kí wọ́n fara gbọgbẹ́ o, tí àwọn èèyàn 2 míì báyìí tí wọ́n sì ti di olóògbé látàrí ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní bí àwọn èèyàn 4 ẹnu mi àgò tán ti dolóògbé báyìí. Wọ́n ní bí ọ̀rọ̀ náà bó ti ṣe ṣẹlẹ̀ òun gan náà ni pé ọ̀rọ̀ ọ̀hún náà tí ó ṣokùnfà rẹ̀ òun náà ni bí gómìnà Adémọ́lá Adélékè bó ti yan ọmọọba Tìmílẹ́yìn Àjàyí gẹ́gẹ́ bí ọba ti ìlú Ìdó Ajégúnlẹ̀, ìyún olójúdó tìlú Ìdó Ajégúnlẹ̀. Wọ́n ní nígbà tí àwọn èèyàn ní ìletò ọ̀hún tí wọ́n sì fọ́n mú, wọ́n ní iṣẹ́ ẹni tí gómìnà yàn gẹ́gẹ́ bí ọba aláyé ní ìletò ọ̀hún òun náà ló mọ̀ jẹ́ ọmọ Iléṣà, wípé ọmọ Ìjẹ̀ṣà òun náà ni ọmọkùnrin ọ̀hún kì í sì ṣe ọmọ ìlú Ìdó Ajégúnlẹ̀ gangan. Wọ́n ní ìlú Ìdó Ajégúnlẹ̀ tó jẹ́ pé ó pààlà pẹ̀lú ìlú Èsà-Òkè òun náà ló jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ló wá fa àríyànjiyàn tó fi di fàákájà láàrin àwọn èèyàn ìlú Èsà-Òkè àti Ìdó-Ìjẹ̀ṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí wípé wọ́n ní ẹni tí gómìnà fi jẹ ọba aláyé lé àwọn lórí òun náà ló jẹ́ pé ọmọ Iléṣà ni ò tí èsì ṣe ọmọ bíbí ìlú ọ̀hún gangan. Wọ́n lè lé ìgan òun náà ló mú kí ọ̀rọ̀ kó súyọ ní ọjọ́ Ajé nígbà tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Yẹ́misí Ọ̀pálọ́lá tí ó mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Ó ní bí ọ̀rọ̀ ọ̀hún bó ti ṣe di fàákájà tó di pé àwọn èèyàn wọ́n ti ń yìnbọn o tí wọ́n sì ti ń dáná sun ọkọ̀ ní agbè ọ̀hún. Òun náà jẹ́ pé tààrà sòsé ló ní bí wọ́n ti ṣe pé iléeṣẹ́ ọlọ́pàá ló yẹ pé wọ́n tètè ń sáré lọ síbẹ̀ o. Ó ní kódà ńgbà tí wọ́n fi dé ọ̀nà ibi tí wọ́n gbà kọjá ó ní àwọn gidi gan kú kan o, wọ́n ti yí oríṣiríṣi igi wọ́n ti yí sí ọ̀nà àtúnirú àwọn nǹkan míì káwọn ọlọ́pàá mọ́ lè bá a kọjá. Wọ́n ní ibi tí àwọn ọlọ́pàá kan ti gbé bọ́ọ̀lẹ̀ nínú ọkọ̀ wọn báyìí láti lọ yí àwọn nǹkan tí wọ́n yí dé ojú ọ̀nà láti lè kọjá láti yí kúrò. Wọ́n ní bẹ́ẹ̀ náà ń gbọ́ takòtakò làwọn yún náà yìnbọn sí àwọn ọlọ́pàá o. Wọ́n ní ibẹ̀ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbómi ìjà kaná pẹ̀lú àwọn táwọn náà bẹ̀rẹ̀ sí ní yìnbọn sínú igbó níbi tí ìró ìbọn ọ̀hún tó ti ń dún wa lóní kíkankíkan. Ọgbà bẹ́ẹ̀ òun náà ló jẹ́ pé àwọn ọlọ́pàá 7 wọ́n fara gbọgbẹ́ o, wọ́n fara ṣèṣe ọta àbọ̀n bà wọ́n lápá. Ọ̀nà ọgbà bẹ́ẹ̀ làwọn gidi gan kú 4 míì, àwọn èèyàn 4 wọ́n dolóògbé o látàrí bí ọta àbọ̀n o bó ti ṣe lọ bà wọ́n ní kódà kò dín ní àwọn ọkọ̀ bíi mélòó kan o tí àwọn èèyàn tí wọ́n dáná sun gúrúgúrú látàrí ìtàpóró gan ọ̀hún. Ṣùgbọ́n Yẹ́misí Ọ̀pálọ́lá tún ṣàlàyé síwájú sí i wípé àwọn ti rí dájú o wípé wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ Àmọ̀tẹ́kùn àti àjọ ẹ̀ṣọ́ ààbò ẹranilàbò NSCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun láti jẹ́ kí omi àlàáfíà agbègbè ọ̀hún kó túbọ̀ tòrò báyìí, níbi ó ti jẹ́ pé wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì wọ́n ti kó wọn síbẹ̀ o láti lè mú kí àlàáfíà kó jọba ní gbogbo agbègbè náà. Ṣùgbọ́n ọlọ́pàá 7 o wọ́n fara gbọgbẹ́ ìbọn nígbà tí àwọn èèyàn 4 míì wọ́n dolóògbé látàrí ìfàǹfà lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú yíyan ọba ní ìlú Ìdó nílùú Ìdó Ajégúnlẹ̀ eléyìí tó súnmọ́ tòsí ìlú Èsà-Òkè nípínlẹ̀ Ọ̀ṣun. Ǹjẹ́ ẹ ti gbọ́?
Ó dá àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí. Ẹ tún máa darapọ̀ mọ́ wa ńgbà míì. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ Àsọdíkò Olúwaṣèyí lèmi jẹ́ Bàṣárù bàbá tó bí mi lọ́mọ. Ẹ sì má gbàgbé o láti subscribe sórí ìkànnì Base TV. Ẹ ṣeun títí ìgbà míì tá tún máa pàdé. Ire àti àánú Olúwa ọba kó máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa gbé. Ó dàbọ̀.